dáa fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fake news kiri. Ògùn láfẹ̀ jẹ́ yín wẹ̀ yín olórí burúkú. Mo wà lọ́nà Àbújá báyìí nípa arrest yàláyà yín. Òfò lẹ́ máa ṣe. Mo dákẹ́ fún yín sí mo kàn ń wò ní mo fi gbogbo yín lẹ̀kẹ́ máa sọ sọkúsọ tẹ̀ ń sọ. Ẹ̀dẹ̀ ní yé sinmi ẹ máa da àwọn olólùfẹ́ mi láàmú kiri ẹ máa jẹ́ kó máa pè kó máa wọ́rí lórí nǹkan tí kò sí. Orúkọ mi yìí ẹ ṣáàfi ń pa owó tó máa ẹ ṣáàfi ń pa owó tó máa dìrùn yín nú. Ẹ máa rò pé orúkọ mi yìí ẹ máa rò pé bóyá fi ń pa owó láti tún ayé yín ṣe. Ẹ mọ̀ pé ègún ayérayé lẹ̀ ń kó sínú ayé yín torí àkàndá èèyàn lèmi. Gbogbo ẹnikẹ́ni bá ti ń forúkọ mi tó ń borúkọ mi jẹ́ láti fi máa kówó jọ láti máa fi kó dúkìá jọ ó máa fi dúkìá yẹn báyìí ó máa fi wà àìsàn ni gangan ló máa ṣe bí ti wèrè. A máa já lu bùkátà kan sí bùkátà kan ni àwọn olórí burúkú somebody a máa bàjẹ́ ni. Gbogbo ẹnikẹ́ni bá ro burúkú sí èmi Ìyábọ̀ Olúbùnfẹ́ Túgà burúkú a máa jẹ́ tiẹ̀ ni tẹbítẹbí taratara. Ìfẹ́ ṣe pé fọwọ́n ìtọ́jú jẹ́ gbogbo lọ pé ẹ̀yin tí ó fà sí mi báwo ni jàre sí wàhálà jàre ẹ̀yin tèmi. How you guys doing? What's up? What's poppin'? What's blending? What's jamming? I'm on my way to Abuja, so they should come and arrest right now. Àwọn aláàrest sọnù. Oh my God. Ṣé bọ́ ṣe máa sáré arrest èèyàn nìyẹn láyé ìṣe wá pàdé dé arrest yẹ. Ẹni bá lẹ́jọ́ kó gba station lọ kó gba court lọ. Àwọn wèrè. Ẹ ṣàfẹ́ kí n máa sọ̀rọ̀ kẹ́lí bá máa rí content. Ìbẹ̀ tó bá ṣẹ̀ lọ́n arrest. Oh my God. Tẹ́lẹ̀ àwọn kan náà sọ pé kí n má padà wá sí ìlú bàbá mi ìlú ìyá mi nígbà tẹ́ ìṣeré mọ́ tilẹ̀ tọ́ọ̀dẹ̀ máa po sìmẹ́ǹtì fún yín láti mú nígbà tí gángan máa yọ ẹbí yín lẹ́nu kémi má padà wá sí ìlú mi mọ́ torí pé yàrá ìyá kú bàbá ńlá kú bàbá yín ló nílùú. Àwọn òwèrè ẹ ti kú rí. Ẹ wò mo ti bọ́ falẹ̀ scapulẹ̀ o ara àfin mi lè lọ́rọ̀ tí mo wà kí n máa ṣe fàájì 30 December ló wà lọ́kàn back to back ni òye yín bẹ́ẹ̀ ni ẹni bá ní kéèsì láti bá mi fà kó gba kóòtù lọ. Ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ nínú fídíò yìí. Ẹ gbọ́ bó ṣe sọ wípé gbogbo àwọn tí wọ́n ń gbìyànjú láti ba orúkọ òun jẹ́ wípé ìpè ló máa fi ba tiwọn jẹ́. Ẹ̀yin èèyàn wa ìjà ẹ̀ mà wá kọjá bí a ṣe rò báyìí. I love you Motúnbísí Ọmọládé Senami official Lady B Fúnmi mẹ́rin yẹn dáadáa Cinderella Vicky Chaos One Adéọlá Ofo Adé tó dọjà MZ Tifa Young Alaja. Hey, Young Alaja. Thank you guys. God bless you. Ignore the stupid rumors. Rumors don't create unnecessary rumors. Don't be kiri. Okay, watching you from Zambia. Yeah. Daniel Ugo. I see you, Lady Peace. Mami K. Honey B. Boss Lady. Oh, I didn't see that one. Adenike. Hot. Emia. I think I saw Emia. Dami. Miss T. Oluwaseun. Fad for life. Dami.
from Cameroon. I see you. Yeah, thank you guys. Cocolicious, I love that. Cocolicious. Okay guys, I'm about to fly. See you guys later. God bless you. Thank you guys. I love you all. I appreciate you.